káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn lórí Kilarigbo Live TV pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín AY Bello the Starboy presenter yín náà rèé a tún ti wà nínú kulu lọ́jọ́ tèmi ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ọba tó tún jẹ́ ká tún ṣe kíni ká tún pàdé ara wa lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn ṣe báwa àti yín lájọ dágbére fúnra wa níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wípé a tún ṣe kíni a tún pàdé lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn àwa náà tún rèé o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a tún ti jókòó síbi tá a wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ àlejò mi àwọn náà wọ́n ti kíni wọ́n ti jókòó kalẹ̀ sínú kulu pẹ̀lú mi ń bí yìí táwa ni mò ń sọ alàgbà Ṣẹ́gun Ṣóbíye ẹ bá mi kí àwọn aráalé káwọn gan mọ̀ pé ẹ̀yin gan ti kalẹ̀ bàgẹ́. ṣàlàfíà aládé bá yín o adẹ̀kọ́ ọ̀gìnì tí yín o. ẹ̀yin náà rò tútù kí wọ́n làwọn ọ̀rọ̀ eléyìí tá a kó wá sóde lọ́jọ́ tèmi wọ́n pọ̀ bìbà àmọ́ a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì àkọ́kọ́ ọwọ́ ẹ̀ eléyìí tá àkọ́kọ́ máa fi ṣíde lórí ọ̀rọ̀ ṣùnùkùn lọ́jọ́ tèmi òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan eléyìí tó jà bí ìjìwọ̀lú sí orí àwọn ìwé ìròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà kódà lórí ẹ̀rọ ayélujára ó ti lapọ́njá káàkiri lásìkò tá a wà ilé tó ń sọ wípé ìjọba àpapọ̀ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní hun àwọn ète kankan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní húnjọpọ̀ láti ṣe kíni láti fi òfin gbé bàbá tó jẹ́ ẹni tó ń léwájú ikọ̀ kan eléyìí tó jẹ́ ti ọmọ Oòduà eléyìí tí wọ́n pè ní ìlànà Oòduà bàbá yìí eléyìí tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ni wọ́n ní ìjọba àpapọ̀ ni wọ́n ti ń mú ète jọpọ̀ báyìí láti kíni láti gbé bàbá yìí lápá ìyàká àmọ́ ẹ gbọ́ àlejò mi wọ́n ní wọ́n fẹ́ gbé bàbá Bánjí Akíntóyè ṣé ohun tó kàn ní ká máa gbé ni ká máa fòfin di ẹni lẹ́ni tó ń béèrè fún ẹ̀tọ́ eléyìí tí tọ́wọ́ wípé ó tọ́ sáwọn ọmọ Yorùbá àbí ká sọ wípé ẹ̀tọ́ tó tọ́ sí gbogbo èèyàn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ lábẹ́ òfin ti United Nations ṣé ohun tó kàn kù ìjọba àpapọ̀ lélẹ̀ ṣé kìí ṣe pé ìjọba àpapọ̀ ń fẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń pa làpálàpá wọ́n ti ṣe ti Sunday Igboho wọ́n gbé Nnamdi Kanu bàbá Bánjí Akíntóyè òun tún rèé lọ́tún ti ń hun ète jọpọ̀ yìí lọ́wọ́ àwọn fẹ́ gbé àlejò mi ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí. mo kí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè nítorí wípé gbogbo àgbàlagbà kọ́ ní àgbàlagbà àgbàlagbà míì wọ́n máa ṣe láńgbáláńgbá ni ṣùgbọ́n bàbá wa Akíntóyè wọ́n ṣe bí àgbàlagbà wọ́n ṣe bí ọkùnrin a sì rí wípé ipò àgbàlá ń bá gbà eléyìí ló dífá fún bàbá tí wọ́n fi ń sọ òdodo ọ̀rọ̀ wípé bó tilẹ̀ kórí ìgbà mélòó ló kù fún àwọn nítorí gbogbo ìgbà tí àwọn ti lò láyé kò ní tán máa lò tó kù kò lè tó ìgbà tí wọ́n ti lò ó kúkú ṣe dáadáa ká sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n jẹ́ ìkan wọ́n jẹ́ akíkanjú nínú ìlànà Oòduà ẹgbẹ́ tó ti wà tipẹ́tipẹ́ tí a rí wípé wọ́n ń tẹ̀lé gbogbo òfin àti ohun tó jẹ mọ́ ìlọsíwájú ọmọ Yorùbá ní tilé toko èmi rí wípé kò sí bí ìjọba ṣe lè ṣètò bí ìjọba ṣe lè ṣètò ẹ lè gba ohùn wọn ò lè gba ohùn ní ẹnu bàbá Akíntóyè nítorí wípé wọ́n rí wípé òtítọ́ àti òdodo ni àwọn ń sọ ó wá yẹ kí ìjọba kí wọ́n rí wípé kí wá ní àwọn ará ìlú ń béèrè ó yẹ kí wọ́n ṣe àwọn àgbàlagbà tó wà lẹ́yìn bàbá Akíntóyè mi ò fẹ́ máa dárúkọ ní orí ìkànnì yìí kó má dàbí wípé mo ti ń tú àwọn àṣírí kọ̀ọ̀kan sílẹ̀ èmi mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n kan wà tá a bá wò ó ní apá ọ̀dọ̀ wa níbí tí wọ́n jẹ́ ògbóǹtagì nínú ẹ̀kọ́ tí wọ́n rí wípé àwọn ò gbọ́dọ̀ fi ilé sílẹ̀ fáwọn ọmọ báyìí nítorí ọjọ́ tí ń lọ àkókò dúró dẹni kankan àdẹ̀mọ̀gbà tó kàn fún oníkálukú fún ìdí èyí ni wọ́n fi ń sọ òtítọ́ ọ̀rọ̀ ó wá yẹ kí ìjọba gan wá rí fúnra wọn pé àwọn bàbá yìí wọn kì í jáde síta àfi tí eégún bá fẹ́ jó eégún dẹ̀ fẹ́ jó báyìí ni wọ́n ṣe ń jáde pé àwọn jáde láti inú ìgbàlẹ̀ pé káwọn sọ fún ará ilé àti ará oko
wípé nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ dúró lé èmi ò rídìí tí ìjọba fi lè sọ pé wọ́n dẹ̀ ń tẹ̀lé ìlànà àti òfin wípé nǹkan báyìí la fẹ́ tọ̀tún bá ń jẹ tó bá ń dòtì lọ́wọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n rí ìjọba ń dùrù mọ́ wọn wọ́n sì ń sọ wípé táwọn bá ti parí nǹkan táwọn ń ṣe àwọn wálé kò sẹ́nìkan tó lè má tẹ́gùn a kàn ń pa alápàṣàmù wò pé táwọn tó ń fẹ́ táyà tí wọ́n bá wọn fẹ́ tẹ́gùn kò sẹ́nìkan tó lè má tẹ́gùn because afẹ́fẹ́ ń fẹ́ kárí ayé ni èmi ò rí ó yẹ kí ìjọba kán pẹ̀lú àwọn bàbá yìí wọ́n pọ̀ lọ jantí abẹ́ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn mo tún dúpẹ́ lẹ́ẹ̀kejì nítorí wípé àwọn kan wà tó jẹ́ wípé wọn ò lè sòtútọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn bàbá yìí dìde àwọn tó dẹ̀ wá ń sòtútọ́ ọ̀rọ̀ yìí ó yẹ kí tíjọba ọba tẹ̀ ṣe àwọn tó wà lẹ́yìn àwa ó yẹ ká tún kí àwọn bàbá yìí lẹ́yìn pé òtítọ́ ọ̀rọ̀ náà sọ nítorí pé àwa náà ni wọ́n fi lé fún gbẹ̀yìn. àmọ́ tá a bá ní ká wò dáadáa àwọn kan wà tó sì jẹ́ tó jẹ́ ọmọ Yorùbá náà táwọn náà sọ pé àwọn ò gbéṣẹ́ rán gbogbo wọn ò gbéṣẹ́ rán bàbá ẹ̀ wọn ò gbéṣẹ́ rán Sunday Igboho wọn ò gbéṣẹ́ rán wọn kí ni gbogbo à ń ṣe afẹ́gba orílẹ̀-èdè àníkàtẹ̀ ọkọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà náà kí ká kọ́kọ́ wo ibi tí ìyún ọ̀ bàdé. ẹni tó ní kìlú ó tòrò òun nìkan kọ́ ni ó gbé bẹ́ẹ̀ àwọn kan fẹ́ kìlú kó wà dáadáa ni káwọn èèyàn kan rí bá ti ṣe kájé kó wọlé kọ́rọ̀ ajé kó máa lọ kó ní kálukú má dúró de ẹnì kejì láti jẹun kí gbogbo ẹ̀ kó ba lè gún régé àwọn tí a bá ń hùwà kò kàn mí gbogbo ẹ̀ á bàjẹ́ nítorí ẹ̀ Ọlọ́run máa ń dá àwọn kọ̀ọ̀kan sí àárín àwọn ènìyàn wípé àwọn ni wọ́n á dìde bí akíkanjú bí àwọn bàbá wa Awólọ́wọ̀ nígbà yẹn bí àwọn tá a bá wò náà inú ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ò dùn tá a bá rí bàbá ò sọ̀rọ̀ láyé bí ẹnijọ́ mẹ́ta yìí nígbà tí bàbá fẹ́ sọ̀rọ̀ á tún di gbàǹkọ̀gbè wọ́n á tún rí tiwọn rò ṣùgbọ́n ó yẹ ká ṣe dáadáa ó yẹ kí àwọn tí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ kán má sọ ìsọkúsọ àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ kán rí pé àwọn fẹ́ sọ̀rọ̀ gidi tó máa jẹ́ pé ìlọsíwájú ọmọ Yorùbá ní tilé toko. ṣé ká sọ wípé ẹ̀rù ń ba ìjọba àpapọ̀ ni òun ló ṣe ń gbé àwọn tí wọ́n jẹ́ ìkànkùkù tí wọ́n ń pè fún ìdásílẹ̀ àwọn orílẹ̀-èdè kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà ṣé gbígbé àwọn èèyàn wọ̀nyí ṣé ká sọ pé ìbẹ̀rù àti ojo òun ló mú ìjọba àpapọ̀ ni àbí bóyá ìjọba àpapọ̀ ń gbìyànjú láti rí wípé wọ́n dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà láì ṣe wípé bóyá afọ́nká yẹlẹyẹlẹ. mo lè sọ bẹ́ẹ̀ pé ìbẹ̀rù ń ba àwọn kan nítorí wọ́n rí wípé tí gbogbo ẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìjẹmàdàrú tí wọ́n ń jẹ kò ní lè ṣe é ṣe mọ́ gbogbo ibi tí wọ́n ti ṣe sí tí wọ́n ti wò pé àwọn pé ìlú yìí ò lè lọ síwájú àfi kó jẹ́ wípé mo rí ìlú wa yìí ni mo ti rí wípé tí àwọn kan wà tó yẹ pé tí tán bá gbà wọ́n láyè wọ́n á ra ayé míì gbé fún ara wọn nítorí gbogbo owó tí wọ́n kó àpapín ni gbogbo owó tí gbogbo orílẹ̀-èdè yìí ń pa wọlé àpapín ni gbogbo ẹ̀ fún ìdí èyí ẹ̀rù lè má bà wọ́n wípé tó bá ti wá tí gbogbo ẹ̀ bá ti jọ tóníkálùkù fọwọ́ mú tiẹ̀ tóníkálùkù wà lásìkò ẹ̀ ní ààyè ẹ̀ wọ́n á rí wípé ó dàbí pé ìjẹ yìí ò dàbí tàtẹ̀yìnwá mọ́ ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ Elédùà tó dá gbogbo wa ó ti rí wípé nǹkan tóníkálùkù fẹ́ jẹ ó ti ṣe sílẹ̀ àfi tí àwọn kan tó bá fẹ́ fi ojú kòkòrò kí làwa tiẹ̀ lé gan ó yẹ Ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ ní orílẹ̀-èdè yìí àákàn máa wò pé mo ti sọ lórí ètò yìí pé tá a bá fẹ́ kó ń jẹ́ dọ̀ ọ̀pọ̀ lọ́la ó ṣeé ṣe oríṣiríṣi ọ̀nà ni gbogbo àwọn tán náà ń kẹ́rù wọlé láti òkè ọya láti bí látọ̀hún kíjọba kan tiẹ̀ kọ́kọ́ sọ pé ẹ kó gbogbo ẹrù yín lọ sídìí rélùwé ẹ kó wá a máa kó fún yín lọ́fẹ̀ẹ́ èlò ló fẹ́ ná wa ṣùgbọ́n àwọn tán ti ní ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ńlẹ̀ tí wọ́n ti rí pé àwọn ti ní bí 5,000 báwo làwọn á ṣe pawó sí àpò tàwọn kò lè ṣeé ṣe kó yẹ kó ní kálukú ká jókòó àti ń jókòó tipẹ́tipẹ́ ká jókòó ká wò nǹkan táwọn bàbá yìí ń jà fún nìyẹn ṣùgbọ́n ẹ̀rù á máa bá àwọn kan wípé owó ò ní wọlé sápò àwọn bó ṣe yẹ wá owó ọ̀hún kẹrin wọ́n fi ilẹ̀ wọ́n lọ ni. tẹ́yìn bá ní pé kẹ́ ẹ gba ìjọba àpapọ̀ ní àmọ̀ràn pẹ̀lú ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé lásìkò yìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé lásìkò yìí kí ni àmọ̀ràn tẹ́ máa fún ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé láti máa
gbé àwọn èèyàn lápá ìyàká bí kọ́ lọ bá kọ́rán àwọn àjọ DSS àbáwọn ẹ̀ṣọ́ ọmọ ológun kọ́ lọ máa káyàn mọ́lé ní ọ̀gànjọ́ òru láìṣe Boko Haram. gbogbo nǹkan tá à ń fà yìí kò fa fàákájà. àmọ̀ràn tí mo ní fún wọn ni wípé gbogbo ìlú tá à ń sọ tí wọ́n ń jà tán nípa àwọn fẹ́lẹ̀ lọ́hùn ní ilẹ̀ Benue ní ọ̀dọ̀ àwọn ọmọ ara wa ní ti ilẹ̀ Ìgbò lọ́hùn kan wọ́n ná wọn lórí. wọ́n ní àgọ̀yìn wà kó má nù lórí àbí báwọn náà ṣe ń pè kán ní àwọn olórí àwọn lọ́balọ́ba kán pè wọ́n pé kí la fẹ́ gangan, kí la fẹ́. tá a bá bẹ̀rẹ̀ sí gbèrú ẹ̀ pé kí làwọn èèyàn fẹ́ a sì lè wà papọ̀. gbogbo àwọn tó ń jà yìí náà kò ń ṣe wípé wọ́n kàn fẹ́ jà wípé kí gbogbo ẹ̀ káàtúntò kan wà náà ni kíkan máa jẹ kíkan má di kan lọ́wọ́ kóníkálùkù máa ṣiṣẹ́ ní gerege. tá a bá wò ní gbogbo àwọn ìlú tó kù lókè òkun oníkálùkù oríṣiríṣi ìlú ló wà wọ́n dẹ̀ ń bára wọn gbé wọn ò dẹ̀ ṣọ̀tẹ̀ ara wọn. eléyìí ló ní eléyìí tọ̀hún ló ní tọ̀hún kóníkálùkù fọwọ́ mú nǹkan ẹ̀ ń tábàtà fún ìjọba àpapọ̀ kọ́ fún wọn kíjọba kó pe gbogbo wọn papọ̀ pé nǹkan báyìí la fẹ́. kò yẹ kó tiẹ̀ ju kó ju bíi pa oṣù mẹ́ta oṣù méjì lọ ó jẹ́ àsọ́ọ̀kè kí la fẹ́ kí leléyìí fẹ́. kò ń ṣe pé káwa wò ní ọ̀rọ̀ ọkàn wa pé àwọn kan ló ní ìlú ìtawà yìí àwọn ìpínlẹ̀ kan ló ní àwọn ẹlẹ́yàmẹ̀yà kan ló ní àwọn náà dẹ̀ gbọ́dọ̀ máa wà ń bẹ̀ àwọn náà gbọ́dọ̀ máa ṣe àkóso bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. bá ṣe bẹ̀rù la ṣe bọ́mọ̀. bá ṣe bẹ̀rù òun náà la bọ́mọ̀. àlejò mi náà lọ sọ wọn ní bá ṣe bẹ̀rù la bọ́mọ̀ wọn ní bí òjò bí bá ṣe bẹ̀rù òun náà la bọ́mọ̀. ẹ wọ́n máa gbàgbé ẹ̀yin ará lé tá a bá wò lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni ìròyìn kan ti lọ káàkiri orí ẹ̀rọ ayélujára wípé bàbá pòfẹ́sọ̀ Banji Akíntóyè ni àwọn kan bẹ̀rẹ̀ sí ní gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn eléyìí tí rédíò ẹ̀ ò ní áńtẹ́nà lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri wípé bàbá Banji Akíntóyè ti fẹsẹ̀ fẹ́ wípé wọ́n ti ká kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. àmọ́ nígbà tí ọ̀rọ̀ ìjà ràn-ìràn tó jà bí ìjìwọ̀lú bàbá níbi tí wọ́n wà ìyẹn bàbá pòfẹ́sọ̀ Banji Akíntóyè wọ́n fọ̀rọ̀ síta wọ́n ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àápàjùlọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà bàbá láwọn ò lọ́bì kankan. bàbá ní wípé lákọ làwọn wà bí ìbọn wípé àwọn kọ̀ tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Benin Republic ni. kí ni bàbá lọ ṣe ń bẹ̀? bàbá ní wípé àwọn lọ gbárùkù ti olóyè Sunday Ìgbòho ìyẹn Sunday Adéyẹmọ lẹ́yìn tí gbogbo yín mọ̀ sí Sunday Ìgbòho ṣá ni bàbá ní wípé ẹ ṣàmọ̀ wípé ìgbẹ́jọ́ ṣì ń lọ lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho wọ́n nítorí Sunday Ìgbòho gan-an làwọn ṣe kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Benin. kì í ṣe wípé bóyá àwọn gbérọ́ o bàbá láwọn ò gbérọ́ wípé àwọn ṣì wà ní pẹ̀lú àwọn ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà pé kí gbogbo ẹ̀ lè dá òun náà ni wọ́n bá lọ. bàbá Professor Banji Akíntóyè nìkan náà kan ni ìrora gbọ́ wípé wọ́n kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. kódà ìròyìn òun náà tún jẹ́ ká mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kankan léyìí tó fi ojú hàn lóde wípé ẹni tó jẹ́ ọ̀gá ológun tẹ́lẹ̀ rí tó tún jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà ìyún bàbá Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní bàbá náà gbéra o. alongo akéjì. bàbá gbéra pa wọ́n sì sáré lọ sí kíni àwọn náà sáré tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Benin àmọ́ kíni bàbá lọ ṣe ń bẹ̀ ìyún ni ò wáyé àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n wà lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ lórí ìkànnì abẹ́ẹ̀fọ́ ti Twitter ni wọ́n ti ń lu agogo ìkìlọ̀ sétí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ pé bàbá tẹ́ bá dé Benin ẹ mọ̀ lọ sọ nǹkan táàrọ̀ yín o tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ Yorùbá òun náà ni wọ́n ní kí bàbá lọ ṣe kíni kí bàbá lọ gbẹnu sí ọ̀rọ̀ lọ́hùn fún àwọn túkọ̀ ìṣèjọba ní orílẹ̀-èdè Benin. àmọ́ lápá abẹ́wọn a máa fò fẹ̀rẹ̀ kúrò lórí ọ̀rọ̀ bàbá Banji Akíntóyè torí wípé kíni ó hẹ́ o láwọn apá abìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. àmọ́ ká tó di pé a máa kúrò ní apá abẹ yẹn tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé wípé ní ẹnu lọ́lọ́ yìí níjọba àpapọ̀ òun náà ni wọ́n rán àwọn ọmọ ológun àtàwọn àjọ DSS lọ sílé olóyè Sunday Ìgbòho ṣe rántí wọ́n ṣe àwọn èèyàn tí wọ́n bá ń bẹ̀ nìkan náà ń búṣẹ́ o wọ́n ṣe wọ́n ní ìṣekúṣe ìṣe tó kà sí ara wọ́n ṣekúṣe ṣẹ́ẹ̀sì gbàgbé wípé àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn IPOB ìjọba àpapọ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ń sojú ẹ̀rántí ìyún náà. àmọ́ ó ṣe wá jẹ́ wípé ọwọ́ báyìí òun náà ni ìjọba àpapọ̀ fi ń ra àwọn agbésùmọ̀mí lẹ́yìn kódà pàápàá jùlọ àwọn Fúlàní darandaran eléyìí tó ń darandaran
ṣe ni ìjọba ń ṣe kí ni wọ́n ń fọwọ́ ra wọn lẹ́yìn, wọ́n ń fọwọ́ gbé wọn gẹ̀gẹ̀, wọ́n ra wọn kòjó wípé káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere nígbàkigbà tó bá ti mú wọn. Àmọ́ a kò máa gbọ́ àlọ́lá máa gbọ́, àmọ́ tí a kò máa fi gbọ́ bọ̀ báyìí ẹ gbọ́ pé wọ́n ti ṣe kí ni wọ́n ti fún wọn ní amnesty, wọ́n ṣe kí ni wọ́n dá wọn lẹ̀. Ìbéèrè tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ará lẹ́nu wípé ṣé amnesty ò tọ́ sí àwọn ọmọ Yorùbá ni àbí amnesty kò tọ́ sí àwọn IPOB eléyìí tí ìjọba àpapọ̀ eléyìí tí wọ́n sọ wípé wọ́n fòǹtẹ̀ lé wọn wípé ẹgbẹ́ agbésùmọ̀mí òun náà ni wọ́n jẹ́. Ẹ gbọ́, ìjẹ́ ẹgbẹ́ IPOB àti Sunday Igboho ṣé a lè sọ wípé agbésùmọ̀mí ni wọ́n àbá lè gbé wọn lẹ́gbẹ̀ẹ́ ìkẹ̀wẹ́ pẹ̀lú àwọn Fúlàní darandaran tó ń darandaran àti àwọn Boko Haram eléyìí tí ìjọba àpapọ̀ lẹ́nu lọ́lẹ̀ wọn wọ́n tún dá wọn kan sílẹ̀ gbọ́ngbọ́n wọn wá wọ́n ní wípé àwọn ò ṣe ìdàlúrú mọ́, àwọn ò ṣe agbésùnmọ̀mí mọ́. Ẹ gbọ́ sí bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó ní ẹ̀wọ̀n béèrè táwọn adìkàwá bí nínú ẹ̀yin lè drop comment sí comment section torí lásìkò yìí àwa ti fẹ́ fò fẹ̀rẹ̀ a fẹ́ bọ́ sórí àwọn ọ̀rọ̀ míì, àmọ́ ká tó nípa máa bọ́ sórí ọ̀rọ̀ míì ẹ jẹ́ ká dókè lọ́hùn ká sẹ̀kan tá a bá wá padà dé ká tún máa gbọ́ bó tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ Sunukun Tọ̀tẹ̀ lórí Kilarigbo Live TV. Ẹ má gbé kúrò à ń bọ̀. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ Jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV, ẹ̀rọ amóhùnmáwòrán tíá. Ó yẹ káàbọ̀ padà sórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn tẹ̀síwájú lórí Kilarigbo Live TV pẹ̀lú ìrìnwọ̀n yín olólùfẹ́ yín AY Bello. Àlejò mi náà ṣì wà nínú kúlù pẹ̀lú mi ìyún Alàgbà Ṣẹ́gun Ṣóbíyé. Nísìnyí ohun tájọ máa pẹ̀kẹ́lù tájọ máa yíriwò lásìkò tá a wà yìí òun náà mà ló ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin náà ti gbọ́ àbí bẹ́ẹ̀ ṣe gbọ́ náà làwa náà ṣe gbọ́. Òun gan la ṣe wá wò wípé a gbọ́dọ̀ gbé wá sórí ọ̀rọ̀ ṣùnùkùn torí ọ̀rọ̀ ṣùnùkùn òun náà ní ìpínlẹ̀ tuntun eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n sì ti ń piyamọ ẹ̀ tó ti ya bátànì rẹ̀ lásìkò tá a wà yìí wípé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti wà eléyìí tí àwọn máa fún ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ìlú tó máa fún ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ tá a bá wá wo bátànì eléyìí tí wọ́n yà kalẹ̀ léyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yà kalẹ̀ ó bẹ̀rẹ̀ láti Senate léyìí tí wọ́n sì sọ wípé àwọn taari ìwé ọ̀hún lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyún House of Rep. Ńgbà tá a yiri ẹ̀ wò tí ìròyìn gbé jáde tá a bá wò ó dáadáa tẹ́yìn náà bá ní àǹfààní láti yiri bí wọ́n ṣe lọ́ọ́ fẹ́ dá àwọn ìpínlẹ̀ yìí sílẹ̀ ní South West ìpínlẹ̀ méjì péré, ìkan nílùú Ìbàdàn ìyún Ọ̀yọ́ state wọ́n ní wọ́n fún Ìbàdàn state. Awakọ̀rí sí ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìyún náà lápá abẹ wọ́n ní àwọn Ìjẹ̀bú wọ́n lẹ́yìn náà gba state. Àwọn apá àbí kankan ní ìlà oòrùn ìyún east wọ́n láwọn náà wọ́n dá àwọn ìpínlẹ̀ kankan lẹ́bẹ̀ẹ́. Àmọ́ nígbà tá a ṣe àgbéwọ̀n àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n dálẹ̀ láwọn ibi kankan tá a sọ̀rọ̀ wọ̀nyí ní south west, south east, kódà ní south south. Tàbá wò sí eléyìí tí wọ́n ní wọ́n dálẹ̀ láti north central lọ sí àwọn north àwọn ìpínlẹ̀ eléyìí tó wà ní àríwá. Kánò nìkan ìpínlẹ̀ méjì yóò jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe mọ́ ṣe sorí láwọn ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Sókótó wọ́n tún ní wọ́n dá àwọn ìpínlẹ̀ kan náà sílẹ̀ ńbẹ̀.
àmọ́ lápá abẹ́hùn ó fẹ́ pọ̀ jàǹtìrẹrẹ ju ti apá ọ̀dọ̀ tí a lọ ń bí lè tẹ́ pé méjì péré òun náà ni wọ́n rí ìpínlẹ̀ tiwa pín sí. ẹ̀yin aráalé, lóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà nílò àwọn ìpínlẹ̀ tuntun, bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tá a ti nílò ẹ̀, àmọ́ pẹ̀lú ibi tá a bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà dé lásìkò yìí, léyìí tó sì jẹun tó ń kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó ń kan mí lóminú, èmi ò mọ bó ṣe rí lára àlejò mi o, àmọ́ lára tèmi, ṣé a nílò ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ilé yìí tó sì jẹ́ wípé àwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ gan tẹ́lẹ̀ wọ́n ń jẹ àwọn òṣìṣẹ́ lówó oṣù àbẹ́ ìgbàgbé, àwọn dókítà wọ́n mọ̀ ilé ìwòsàn kò mọ̀ sánmọ́ náà, ẹja mú látàpá abẹ́rún náà. Ẹ bá rántí pé ètò ààbò ìyún ó mà ti forí gbágàn náà, nǹkan ṣe ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lórí látara àwọn ìpínlẹ̀ eléyìí tó jẹ́ àwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ní o láì tí dábì ilẹ̀. Tẹ́bà sí gbàgbé tẹ́ ẹ bá rántí wípé àwọn ìpínlẹ̀ tá à ń sọ̀rọ̀ pẹ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gan fúnra tìka lára wọn ti ń sọ wípé kò sówó mọ́, òjòjò ń ṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹjọ́ níbo ni ìjọba àpapọ̀ ti fẹ́ rí owó láti gbọ́ bùkátà? ọ̀rọ̀ tèmi rèé o, tẹ́yìn náà mọ̀ pé ẹ sì ṣe kí ni, ẹ farabalẹ̀ àjọ yiri ẹ̀wọ̀. Àlejò mi bó lọ̀rọ̀ yìí ṣe rí lọ́rọ̀ àti yín, torí mo mọ̀ pé nígbà tẹ́ gbọ́ ìròyìn tẹ́yìn náà rí tẹ́ kà á, ó máa kà sí àrà lára yín. Ojú wo lẹ́yìn fi wò ó? Ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun. Ó jẹ́ kàyéfì nítorí wípé ńṣe ló dàbí ẹni wípé tí àwọn ọmọ ọ̀yá bíi 4 àbí 6 tó bá jókòó lórí tábìlì tí wọ́n wá ń jẹun tó wá ní kí wọ́n pín ẹran, bó tilẹ̀ jẹ́ pé eléyìí àgbàlagbà yóò gbà díẹ̀ fi ju eléyìí tó kéré lọ, kò yẹ kó kọjá àyè ju bó ṣe yẹ lọ. Ẹ̀ta wá lágbà tá lágbà ṣá lágbà nínú bíi. Àkàntì ẹ̀ fi àfiwé ni bá tiẹ̀ ti lè mọ̀ wípé ìbí ò ju ìbí. Lákọ̀ọ́kọ́ èmi ń fara mọ́ nítorí pé tá a bá ń dá ìjọba ìbílẹ̀ àbí ìjọba ìpínlẹ̀ sílẹ̀, ó ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa súnmọ́ ìjọba. Ó ń jẹ́ nítorí ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ ṣe wà, ìjọba ìbílẹ̀ wà, ìjọba àpapọ̀ wà, ó wá ń lọ ní ẹ̀ka-jẹ̀ka, ó ń jẹ́ ká súnmọ́ra wa. Ṣùgbọ́n kò kí ń ṣe nǹkan tí ọ̀rọ̀ wa kàn ní àkókò yìí nìyẹn. Èmi rí, mo wò pẹ̀lú ojú inú, mo sì mí rí nítorí wípé níṣe ló dàbí ẹni pé a dìbò yan ẹnì kankan láti lọ ṣe aṣojú wa ní olú ìlú wa Àbújá. Nítorí níṣe ni wọ́n fi ẹ̀tẹ́ sílẹ̀ tí wọ́n ń palàpalàpà, wọn ò rí bí a ó ṣe gbé ìjà lọ bá ìjọba àpapọ̀ wípé pípa tí wọ́n ń pa. A ti lè rí àwọn aṣojú wa láti ilẹ̀ Haúsá lọ́hùn tí wọn kò tíì dé ilé wọn rárá fún bí ọdún 4 tó jẹ́ wípé Àbújá ni wọ́n fi ṣe lé. Àwọn tí wọ́n ń ṣàkóso lórí ẹ̀ gan gbogbo wọ́n ti fẹ́ kú tán, wọn ò dẹ̀ sí ní ìgbèríko wọn mọ́. Ta ló wá ń ṣàkóso lé lórí? A rí wípé wọ́n pẹnu pọ̀ wípé báyìí la ṣe fẹ́ kí orílẹ̀-èdè rí. Ó tún wá di wípé àfi tí a bá sọ bí wọ́n ṣe máa pínwó, àfi tí wọ́n sọ bọ́n ṣe máa dá ìjọba ìbílẹ̀ sílẹ̀. Àwọn ìjọba ìpínlẹ̀ tó dẹ̀ wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò tí ì rí nǹkan pọ́nlá. Mo tọrọ àforíjì o tí mo bá fẹ́ fi ìpínlẹ̀ Èkó ṣe àpèjúwe, nítorí pé nígbà tí àwọn nǹkan tí àwa ń wò nígbà kan nìyẹn tá fi máa ń sọ̀rọ̀ alàgbà Bọ́lá Ahmed Tinubu. Wọ́n rí wípé àwọn ènìyàn jìnnà sí ìjọba lọ́pọ̀lọpọ̀. Àwọn ìpínlẹ̀ ta ní tó jẹ́ 20 wọ́n tún wá mú àwọn kan wà, wọ́n wá gé sí wẹ́lẹ́wẹ́lẹ́ tó fi lè jẹ́ wípé àwọn èèyàn súnmọ́ ìjọba. LCDAs. A wá rí wípé àwọn èèyàn súnmọ́ ìjọba nítorí wípé bí mo ṣe ń sọ̀rọ̀ yàrá mi ń sú, nítorí pé àwa jẹ́ ìkan, kí n má sọ wípé èmi ní àdúgbò wa àwa jẹ́ àwọn kan tó yẹ pé wọ́n jẹ àǹfààní wípé wọ́n dá àwọn ìjọba ìbílẹ̀ yìí sílẹ̀. Ó jẹ́ ká súnmọ́ wọn,
ó jẹ́ ká mọ àwọn tó ń ṣalákòóso wa a sì ń béèrè fún àwọn nǹkan tá a fẹ́ tójò bá rọ̀ láì ju ìṣẹ́jú 5 lọ àní rómi ni wọ́n ní ojú ọ̀nà wa iná wà déédé tá a bá fẹ́ gba ẹ̀rọ kíka ohun amú iná wa àmọ́ àwọn tá a máa bá a máa gbé lọ through SCDA a dẹ̀ rí pé ó ṣiṣẹ́ ó yẹ kó lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ní àwọn ìpínlẹ̀ tó kù kó sì ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ kò sí nǹkan tó burú tí a bá ní pé a dá ìjọba ìpínlẹ̀ sílẹ̀ kò sí nǹkan tó burú rárá nítorí wípé ó máa jẹ́ kí àwọn èèyàn kan súnmọ́ ìjọba ó dẹ̀ máa jẹ́ kí àwọn nǹkan amáyédẹrùn àwọn tí wọ́n fẹ́ pín owó kò ní pọ̀ àwọn tí wọ́n fẹ́ pín owó yẹn wọ́n tán sí orílẹ̀ sí àwọn ìpínlẹ̀ yẹn á jẹ́ pé ìwọ gba ilé ìwọ gbélé wọ́n á rí nǹkan tí wọ́n fi ṣe tí wọ́n bá rí wọ́n á lè sọ̀rọ̀ ṣùgbọ́n lásìkò yìí kò tí ì yẹ nítorí wípé gbogbo ìlú ò tòrò rárá ìlú ò tòrò gbogbo ẹ̀ ni ló di máṣúmáṣú polúkúmuṣu bí àṣà àwọn èèyàn wa a rí wípé kò kàn án rárá nǹkan tí à ń béèrè ní ọwọ́ ó tiẹ̀ tilẹ̀ wá jẹ́ wípé ó wá dàbí ẹni wípé ní apá ìwọ̀ oòrùn wa níbí a rí wípé bóyá a ní àwọn tó lọ ṣaṣojú wa ni nítorí wípé nígbà tí wọ́n ń sọ wípé 20 ìpínlẹ̀ yìí fẹ́ wà ṣé àwọn kan wà tí wọn ò ní àwọn tí wọ́n ń ṣaṣojú wọn ni nítorí wípé nínú ìdá 20 bóyá ìdá 2 ló kan ilẹ̀ Yorùbá ní Gédéǹgbé àti àṣerú eléyìí sí ó jẹ́ nǹkan tó ń kan wá lóminú wípé a lè máa bú àwọn tí wọ́n ń sọ wípé àwọn fẹ́ jà fún Odùduwà nation àbí ìpínlẹ̀ Oòduà nítorí wípé a ti rí wípé ìyànjẹ gbáà lélẹ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ ọ́ wípé ìyànjẹ gbáà lélẹ̀ a dẹ̀ rí pé àwọn tó ń ṣàkóso wa ní ilẹ̀ Yorùbá ó yẹ kó ká ní pé èmi gbé ìlú Ghana fún ìwọ̀nba ọjọ́ díẹ̀ mo dẹ̀ rí wípé ọ̀rọ̀ wọn máa ń dàbẹ́ ni pé àwí ìmẹ́nu kò ní tòwú ni tí wọ́n bá ti rí pé nǹkan báyìí wà tí àwọn aráàlú ò fẹ́ gbogbo ìgbàlẹ̀ máa rí lórí amóhùnmáwòrán àti ẹ̀rọ alágbèéká wípé àwọn ò gbà àwọn ò dẹ̀ gbà náà ni ó yẹ kí àwọn èèyàn wa kí wọ́n ti dìde wípé kí ló dé a rí ìlú Ẹ̀dó a rí bó ṣe tóbi tó wọn ò tiẹ̀ yà sí rárá ìlú Kogi ó wà ńbẹ̀ wọn ò yà sí rárá a rí ìlú Ìbàdàn náà tán máa bí Ìbàdàn ṣe tóbi tó wọ́n lè yọ 2 mẹ́ta kúrò lára ẹ̀ àwọn ará Òkè Ògùn ń boná fẹ́ kán fi wọ́n sí bẹ́ẹ̀ lọ àwa rí wípé eléyìí tí wọ́n ń sọ yìí tí àwọn tí wọ́n bá lè gbà wọlé ó náwó kan àbòsí nínú ìmọ̀ràn tèmi ni mi ò mọ̀ bóyá bó ṣe rí bẹ́ẹ̀ lápá ọ̀dọ̀ àwọn tó kù nìyẹn o ṣùgbọ́n bí èmi ṣe rí o ó dàbẹ́ ni wípé a fẹ́ pín ẹran yẹn a pín báṣubàṣu. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn òun náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi yìí torí ọ̀rọ̀ ìfẹ́ máa ṣe wípé ó ń sapá kan jà mọ́ ohun tá a rò wípé tá a bá jọ pín káwò síbí káwò sọ̀hún ká pín lórí òjòrí torí wípé kí ni ìbí òjò bíi bá a ṣe bẹ̀rù ṣe bóun náà la bọ́mọ àparò kan ò sí gájú kan lọ láyé ń bí o àfi tó bá gorí ebè ní ó ṣe wá jẹ́ wípé nǹkan ṣe wá fì sápá abì kan ju apá abì kan lọ ẹjẹ́ àjọ rò ó gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìgbìmọ̀ aṣòfin eléyìí tẹ́jọ́ ń ṣe òfin tẹ́ ń pín tẹ́ ń là á bá a ṣe ń pín bá a ṣe ń sọ ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká tún gbé yẹ̀wò ká rò dáadáa ká tó ṣe torí tá a bá rò ó dáadáa ó ní ohun tí ń bí o wọ́n sì máa ń sọ nígbà táwọn kékeré wọ́n ní erépa ìbímọ rí ṣé ìṣerépa lélẹ̀ erépa wọn ní bí òbí kú mọ̀ kóńdó tó bá jẹ́ pé erépa lélẹ̀ ẹjọ́ ẹjá ṣe kí ni kárẹ̀wọ̀ rẹ̀ náà ẹjá stop yẹ stop it. bí ẹ ṣàlẹ́ ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà á sàmọ́ fi rẹ́rìn ni àfikọ́ lọ sàmọ́ sànù wa torí níbi tí nǹkan dé dúró àfikámọ́ rẹ́rìn torí àmọ́ nínú ẹ̀rẹ́ tá a fi ń rẹ́rìn náà àwọn òótọ́ díẹ̀ ọmọ ṣe kí ni yóò mọ̀ jẹ́ láti mọ sọ síra wa lára àfi bí ẹni bá sọ kò sí gíláàsì ni. ẹ wo kó tó di wípé àmọ́ lọ ó sì kú ọ̀rọ̀ kan
ọ̀rọ̀ kan dondo òun náà sì ló ní í ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ muhammadu buhari wọ́n tún ti tẹkọ̀ létí ẹran tí ẹ̀ gbàgbé náà ààrẹ ń bẹ ní orílẹ̀-èdè united kingdom wọ́n parí summit ààrẹ farasinko lọ sí orílẹ̀-èdè united kingdom àmọ́ látìgbà tá ààrẹ ti lọ nǹkan ò sọmọnà ní orílẹ̀-èdè nàìjíríà lápá lẹ́ka ètò ìlera sí ni àwọn dókítà resident doctors ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kíni wọ́n gbé ohun tí ń jẹ́ ètò ìlera ní orílẹ̀-èdè nàìjíríà kó tiẹ̀ ọkọ̀ rọ́pá pé náà wọ́n ní ṣe làwọn gbé ọ̀rọ̀ ètò ìlera orílẹ̀-èdè nàìjíríà làwọn lọ gbé kọ́ apá àbì kan bó tiẹ̀ lọ́gbé wọn làwọn lọ gbé kọ́ bọ́dà àbí ibi tí ààrẹ ò bá padà bá wọlé wípé ààrẹ wo ibi tá a bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ ètò ìlera ẹbí ìlàbẹ́ gbé kọ́ sí tó bá dé ọ̀hìn ń bẹ̀ torí nǹkan sì ń fariga ni wípé tó ń fariga lé lórí òun náà ni wípé ààrẹ kúrò ní orílẹ̀-èdè nàìjíríà lọ gba ètò ìlera léyìí tó sì jẹ́ wípé ó sì láwọn àwọn ọ̀rọ̀ kankan tó jẹ́ ọ̀rọ̀ àjọsọ eléyìí tí ìjọba àpapọ̀ ti ẹ̀ mú tó wọn mẹ́nu lọ bẹ̀ rárá ààrẹ wa gba wọn fọ orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ wọ́n gba orílẹ̀-èdè united kingdom lọ dìísìn nǹkan ìtì níyanjú àlejò omi níbo là ń lọ ẹ̀ka ètò ìlera àwọn èèyàn nǹkan sí àwọn èèyàn ń ta lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń láksidẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àìsàn ń bájà léyìí tó sì jẹ́ wípé wọn ò rí ìtọ́jú lásìkò tá a wà yìí ààrẹ sì wà níbi tí wọ́n wà wọ́n ń gba ètò ìlera ṣé ètò ìlera ò tọ́ sí àwọn ọmọ nàìjíríà ní ètò ìlera tó péye ṣé kò tọ́ sí wa. kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí àwọn ìlú kan náà wà tó jẹ́ pé àwọn olórí wọn ò gbọ́dọ̀ kó ní ìlú wọn láti lọ gba ètò ìtọ́jú níbòmí ó yẹ kí àwọn olórí jẹ́ àpẹẹrẹ fún wa kí wọ́n dúró ní tí ètò ìlera tó bá múnádóko kò sí nǹkan tó jẹ́ àníkàrẹ̀ má lọ síbi tó bá fẹ́ lọ nítorí pé bó ṣe wọ Ọlọ́run ló ń ṣọlá ó ti gbé wọn sípò tí wọ́n lè lọ sí gbogbo àgbáyé tó bá wù wọ́n ṣùgbọ́n kí ilé kó san kí ilé wà dáadáa nítorí wípé bá a ṣe sọ tẹ́lẹ̀ bá ṣe orí òjò rí nǹkan tó bá tọ́ sáré ó tó sọ́mọ tá a bí lánàá ní orílẹ̀-èdè yìí kí ètò ìlera ètò ọrọ̀ ajé kí gbogbo ẹ̀ wà ní sẹpẹ́sẹpẹ́ tọmọ ọmọ tá a ṣẹ̀bí lánàá tó bá ń ké tó bá ní àrùn kan lára ká lè ṣe ṣámṣámú láti mójútó ṣùgbọ́n gbogbo eléyìí kò jẹ́ kí ni àwọn tó sì dúró náà wọ́n sì ń pariwo lọ́tún ló sì pé àwọn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè làwọn ṣe dúró àti ẹ̀ tí a rí ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n pa sínú oko ẹ̀ ní ìlú Oǹdó táwọn ọmọ ẹ̀ sọ fún pé bàbá ẹ má wá sórílẹ̀-èdè mọ́ tó ní pé ibi ìlú òun ti rí gbogbo nǹkan tóun rí ó yẹ kóun fi padà fún àwọn tó wà nílé náà síbẹ̀síbẹ̀ wọ́n pa bàbá sínú oko ni nítorí pé ìfẹ́ tí bàbá ní fún ìlú ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ó yẹ kí ètò ìlera wa kó dúró ṣámṣám nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni kò ní owó tí wọ́n fi lọ sókè òkun ọ̀pọ̀lọpọ̀ ó tilẹ̀ ṣẹlẹ̀ rí lójú mi kòró báyìí nílé ilé ìwòsàn níkẹjà tó jẹ́ wípé àwọn kan wà wọn ò rówó ra oògùn títí tẹ́nìyẹn fi dákẹ́ èyí tí wọ́n rà náà wọ́n ń tọrọ owó ni kò ń ṣe láti rà kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó wà ní gbogbo àgbáyé ètò ti wà nílẹ̀ fún àwọn tí wọn ò bá ní owó láti ṣe bẹ́ẹ̀ kẹ̀ àwa ara wa náà ni nígbà àwọn tó ń wà níbẹ̀ nísìnyí àwọn náà ti pariwo sẹ́yìn wípé ìlú òrọ̀gbọ làwọn ṣe fẹ́ lọ bá wa ṣe ìjọba tí wọ́n bá ti débẹ̀ wọ́n máa gbàgbé àwọn èèyàn wọn lẹ́nu ijọ́ mẹ́ta yìí a rí wípé ìjọ Ìràpadà tí bàbá wa Adébóyè wọ́n fa ilé ìwòsàn kan lé ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ mo wá ń bá àwọn kan fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pé kò yẹ kí wọ́n gbé ilé ìwòsàn ilẹ̀ fún ìjọba kankan bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn á sọ̀rọ̀ pé ìjọ yìí ń gba owó báyìí láti bó jẹ́ 200 náírà ni wọ́n máa san ó yẹ kí ìjọ yìí kí wọ́n ṣe àmójútó ilé ìwòsàn yìí ni nítorí wípé tó bá ti bọ́ sọ́wọ́ ìjọba àwọn kan wà níbẹ̀ gbogbo nǹkan tó ń fẹ́ jẹ níbẹ̀ ni wọ́n máa lé lọ síbẹ̀ a ti rí àwọn ìjọ àgùdà ìjọ Catholic tí wọ́n ti ní ilé ìwòsàn sílẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ àwọn èèyàn ń san owó péréte ó tilẹ̀ jẹ́ pé wọ́n sì rí ìwòsàn gbà àwọn nǹkan kan wà tó pé nǹkan kínkínní ni ó máa fọ́rí àbí nǹkan kan ló ń ṣe àwọn èèyàn tí a ò bá tètè mójútó gbogbo ẹ̀ máa di yámayàmá ni ó yẹ kí ìjọba yìí ó yẹ ká tiẹ̀ ronú táwọn kan bá tiẹ̀ wà tó bá ń pariwo pé ó ti bàjẹ́ sẹ́yìn
mo sọ wípé tí orílẹ̀-èdè yìí tá a bá fẹ́ tún orílẹ̀-èdè yìí ṣe ní àárín ọdún kan ó ṣeé ṣe nítorí pé Elédùà ò dáwọ́ ẹ̀ dúró. Gbogbo ohun àlùmọ́ọ́nì tó fún gbogbo àgbáyé ó tilẹ̀ wẹ́ jẹ́ pé àwa gan a ní ìdá 100 nínú ẹ̀ tí ò bá ń ṣe 50 tí ò bá ń ṣe á jẹ́ ìdá 50 tá a ní. Kí ló wá dé tó ṣe wá jẹ́ pé gbogbo ẹ̀ ń le koko táwọn olórí wa bá ti ṣe àìsàn ráńpẹ́ ó dèkè òkun kí ló máa ṣẹlẹ̀ sí àwọn ará ìlú. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ará lé, mo lérò wípé ẹ̀ ń fọkàn bá wa lọ lórí àkàntún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn òun náà wà ló tún ti dé ibi tí ó lápẹẹrẹ lásìkò tá a wà yìí léyìí tí a ti máa fi àdàgbà ètò rọ̀ àmọ́ kó tó di pé a máa lọ àlejò mi wọ́n tiẹ̀ tún ní àwọn Boko Haram kankan ni wọ́n kóra wọn wá pé àwọn fira wọn lẹ̀ o wọ́n gbé pépà lé wọn lọ wọ́n wá ṣe báyìí Nigerians we are sorry. Genje ṣé ẹni tí ń pààyàn terrorist tó ti pa tẹ́mi ti bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbàgbé wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà Elédùà wà lókè. àmọ́ ìjọba àpapọ̀ ilé ìfọwọ́ra wọn lórí náà kódà àwọn àmì gan ló tún ní wọ́n gbé placard sí wọn lọ́tọ́. ó dà bẹ́ẹ̀ ṣé bó ṣe ìṣèjọba náà ìṣèjọba ni ìjọba tó ṣe tó dáa àti tó ṣe tí ò dáa ìjọba náà ní gbogbo. pé ìṣèjọba náà tún lélẹ̀ náà ìjọba náà ni ìjọba tí wọ́n nìyẹn kò dẹ̀ ní parẹ́ láéláé ó ti wà lórí fọ́nrán kò lè parẹ́. ẹ wo ẹ̀yin aráalé ẹ wo àwa ní ìrìjù báyìí lọ lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn lórí Kilarigbo Live TV pẹ̀lú ìmọ̀ yẹn lólùfẹ́ yín AY Bello the Starboy presenter. Àlejò mi ẹ bá mi kí àwọn èèyàn pé ó dìgbà. mo fẹ́ kí gbogbo wa rántí pé olóòótọ́ ò ní kú sípò ìkà o. mo fẹ́ kí gbogbo wa rántí pé olóòótọ́ kò ní kú sí ipò ìkà. ẹ jẹ́ ká máa ṣòtítọ́ o. ó dìgbà kan náà. ìrọ̀lẹ́ títí dìgbà tá a tún máa fojú gan ní ara wa lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn lórí Kilarigbo Live TV. ẹ má gbàgbé wípé ọ̀rọ̀ sì ṣe kí ni ọ̀rọ̀ to be continued ní ó wà ẹ̀rẹ́rìn to be continued òun náà ni ọ̀rọ̀ ṣùnùkùn lórí ìkànnì Kilarigbo Live TV. ẹ lọ sí comment section gbogbo àwọn tẹ́yìn bá lérò wípé ó jẹ́ bí ẹ̀wúnú ti yín náà àbí ọ̀rọ̀ ilé ìtẹ́yìn náà fẹ́ fi ṣọwọ́ sí wa ẹ sọ síbẹ̀ àwa máa wò àwa ẹ̀ máa ṣe kí ni a máa yiri ẹ̀ wò. ẹ sọ fára lé ẹ sọ fára oko ẹ sọ fẹ́ni tí ó mọ̀ tẹ́lẹ̀ wípé Kilarigbo òun náà lọ́ọ́ ti lè máa wo àwọn ètò eléyìí tó dùn tó lárinrin lórí àwọn social media handles wa. ẹ lọ sórí Facebook @Kilarigbo náà ni ẹ máa rí ń bẹ̀. tó bá jẹ́ lórí Instagram wa náà ni @Kilarigbo Live. ẹ ta sí wa ẹ jẹ́ kájọ ta síra kájọ follow ara wa. tó bá lè jẹ́ ní orí ẹ̀rọ alátagbà wa náà ni ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ kọ sí wa lórí www.kilarigbolifetv.com. tó bá jẹ́ pé mi ọmọ yẹn olólùfẹ́ yín AY Bello òun náà lè fẹ́ tẹ̀lé lórí Instagram ẹ tẹ̀lé mi _AY Bello baby. ẹ tẹ̀lé mi ẹ jẹ́ kájọ sọ̀rọ̀. tó bá jẹ́ pé ẹ̀yin wá fẹ́ polówó ọjà ẹ tún fẹ́ ṣe kí ni ẹ fẹ́ kí wọ́n bá yín ṣe àwọn ayẹyẹ yín yẹn kó lè dùn kí gbọ́ngbọ́n lè kàn sí ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08078188966 lẹ́ẹ̀kan sí 08078188966 títí dìgbà tá a tún máa pàdé ara wa ní orí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn ire àti ayọ̀ ìdùnnú àlàáfíà àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ajé kó máa bùgbàjẹ́ òun náà yóò máa jẹ́ ti gbogbo wa ní ọjọ́ ayé wa gbogbo.